sọjọ́ mi èrò ẹ bá mi kọ́ lọ gbọ́rọ̀ yá o. olóhùn iyọ̀ bóyá ilé Ibrahim Chatta là ń lọ ọmọ Tápà ń sọjọ́ mi èrò ẹ bá mi kọ́ lọ gbọ́rọ̀ yá o. ọ̀kadì ò bàbá mi ọmọ Abíọ́dún Chatta òdì ìjà ní ọmọ Tápà léde olúrorẹ́ ọ̀tẹ̀tẹ̀ ọmọ àfàárọ̀ dáná kúlíkúlí bó ṣeré Tápà mo lè ṣe bó ṣàwẹ̀ Tápà mo lè gbà ọjọ́ òkú Tápà wọn ò ní sílé ọjọ́ Tápà bá kú ní olúrorẹ́ wọn lọ́wọ́ tutù òwú kan wá afárá oyin òtútù òwú sọ̀pọ̀. afárá oyin sọ wọn gógógó tá a bá rò tutù òwú tán tá a rá afárá oyin ó kẹni tí ó gbẹ̀lẹ̀ ló gidi tí ó wà sùpadù fọjọ́ méje. ọjọ́ tí mo gbọ́ pé lè Tápà jó mo sáré títí mo fẹ́ kú ànùmí mo fẹ́ bódò ọ̀yà lọ torí aṣọ kọ́ torí ẹ̀wù kọ́ torí ìsàsù ẹja ni ọ̀tẹ̀tẹ̀ ọ̀tẹ̀ ńlọ́rùn ọmọ Ibrahim aṣọ rẹ̀ ló tẹ̀ lọ́wọ́. Ibrahim ọmọ Abíọ́dún Chatta onímọ̀ ni ọ ti ń ṣe mímọ́ ewé ńlá ni ọ bàbá mi òjòjà ò ní padà rú wẹ́wẹ́ òkè ńlá ni ọ ò ní padà wá jòkìtì ọ̀gán torí gíga gíga wọn bọ́jọ́ ẹ̀bùn pàtàkì ńlọ́jọ́ òbí jẹ́ oore ọ̀fẹ́ ni látọ̀dọ̀ Olódùmarè bàbá mi aṣíwájú the malaika of acting Ibrahim Abíọ́dún Chatta Àjàdí Òjòjà pé 50 years lónìí 14/10/2020 alihamdulilayi rabbil alamin. ẹ̀bùn pàtàkì lọ́jọ́ bí Abíọ́dún orí ọ̀fẹ́ màmá ni ọmọ Tápà ń sọjọ́ bí èrò ẹ bá mi ká lọ gbára yá o. olóhùn iyọ̀ bóyá ilé Ibrahim Chatta là ń lọ ọmọ Tápà ń sọjọ́ mi èrò ẹ bá mi ká lọ gbára yá o. ẹ̀bùn pàtàkì lọ́jọ́ bí orí ọ̀fẹ́ màmá ni Ibrahim Chatta ń sọjọ́ bí èrò ẹ bá mi ká lọ gbára yá o. olóhùn iyọ̀ bóyá ilé Ibrahim Chatta là ń lọ ọmọ Tápà ń sọjọ́ mi èrò ẹ bá mi ká lọ gbára yá o. ṣebí wọ́n máa tún lọ bá 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 tábàyọ̀ wà gbàgbọ́ ṣeré ní Nàìjíríà. ṣebí wọ́n máa tún lọ bá. tábàyọ̀ wà gbàgbọ́ ṣeré ní Nàìjíríà. ṣebí wọ́n máa tún lọ bá. tábàyọ̀ wà gbàgbọ́ ṣeré ní Nàìjíríà o. ṣebí wọ́n máa tún lọ bá. tábàyọ̀ wà gbàgbọ́ ṣeré ní Nàìjíríà o. ṣebí wọ́n máa tún lọ bá. tábàyọ̀ wà gbàgbọ́ ṣeré ní Nàìjíríà o. ṣebí wọ́n máa tún lọ bá. tábàyọ̀ wà gbàgbọ́ ṣeré tó ojúbà fún. ṣebí wọ́n máa tún lọ bá. Ibrahim ṣebí wọ́n máa tún lọ bá o. ṣebí wọ́n máa tún lọ bá. Òjòjà ṣebí wọ́n máa tún lọ bá o. ṣebí wọ́n máa tún lọ bá. tó o bá lo igba ọdún láyé ọdún kan ni o òjòjò kì í ṣòwò kó má lè nájà kókókó ńlára ọ̀tá lé gbogbo pẹ́kẹ́pẹ́kẹ́ ló gbọ́ alábàáhùn ara lọ́lọ́ ní sàkọ̀ òjòjà àkọ́ kì í ṣe ẹni kú àìsàn káìsàn ò ní fi ẹ̀mí rẹ̀ sí àtẹ̀gùn fún kó bàbá mi ọ̀gbò ọ̀tọ̀ Ibrahim bàbá mi ọmọ Chatta onímọ̀ tí ń ṣe mímọ́ ó máa ti fún tẹ̀lú Al-Qur'an ó máa wájú mẹ̀yìn Bíbélì pátápátá ó mọ iye ojú odù mẹ́rìndínlógún tó yọ lọ́pọ̀n fá la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ibrahim bàbá mi onímọ̀ tí ń ṣe mímọ́ ó wọ́gbọ́n rọ́gbọ́n ó wá mọ̀ ó kò mọ̀ gbogbo ọ̀nà tó gbà gòkè pátápátá ló ṣàlàyé fáwọn tí ń bọ̀ lẹ́yìn ìdí tí mo fi pè é lóní mímọ̀ tí ń ṣe mímọ́ ni aṣíwájú gbogbo ọdún kan ní bàbá mi kò sórúkọ tí ń lè pè ọ́ tán àkàndá aṣíwájú onímọ̀ tí ń ṣe mímọ́ malaika of acting làkọ́díjà kún rọ́ṣúlù mẹ́nà fúnṣekùn la fi dì ọ́ lámòrè Psalm 91 la fi gbáǹdì tá a fi wọ̀ ọ́ láṣọ gbogbo ọpẹ́ láyé bàbá mi kẹ́mi rẹ̀ ó sì kù nínú àlàáfíà. ṣebí wọ́n máa tún lọ bá 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 tábàyọ̀ wà gbàgbọ́ ṣeré ní Nàìjíríà. ṣebí wọ́n máa tún lọ bá. tábàyọ̀ wà gbàgbọ́ ṣeré ní Nàìjíríà. ṣebí wọ́n máa tún lọ bá. tábàyọ̀ wà gbàgbọ́ ṣeré ní Nàìjíríà o. ṣebí wọ́n máa tún lọ bá. tábàyọ̀ wà gbàgbọ́ ṣeré ní Nàìjíríà o. ṣebí wọ́n máa tún lọ bá. tábàyọ̀ wà gbàgbọ́ ṣeré ní Nàìjíríà o. ṣebí wọ́n máa tún lọ bá. tábàyọ̀ wà gbàgbọ́ ṣeré tó ojúbà fún o. ṣebí wọ́n máa tún lọ bá. Ibrahim ṣebí wọ́n máa tún lọ bá o. ṣebí wọ́n máa tún lọ bá. Òjòjà ṣebí wọ́n máa tún lọ bá o. ṣebí